Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bàbá mi, ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa sà? Ọpẹ́ Olúwa George Adéọlá, architect Ọpẹ́ Olúwa George Adéọlá. Oyin kí ni ipò yín? General Secretary of Ìlànà ọmọ Oòduà àwọn ọjọ́ ẹ̀. Ǹjẹ́ ẹ lè sọ ohun tí àwa ṣe ń bì báyìí ní òní? Àwa bẹ̀bẹ̀, béèrè, jà, sọ̀rọ̀ fún Yorùbá nation. Pé ìkọ̀tà fẹ́ nìyẹn. Àmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ nílé lóko lọ́nà àti lẹ́yìn odi lórí ọ̀rọ̀ Yorùbá nation tí a ti gbà yìí? Wọ́n pe Yorùbá nation ti dé ni. Kò sí àwa lánilẹ̀ wa, kò sí bí tẹ́nìbọ̀dì àwa lánilẹ̀. A jẹ̀ fẹ́ dúró lórí ilẹ̀ ìgbà àwa lánilẹ̀, kò sẹ́ni ọlọ́pàá ẹni tó jà, kò sí ọ̀nà lè wá ṣe àwa lánilẹ̀ wa tí wọ́n á jà. Peace ẹni kan tí mo wọ̀ for peace ṣùgbọ́n ẹni tó bá jẹ́ Yorùbá ó ti yé. Bàbá mi, kí ni ìdí tí a fi fẹ́ Yorùbá nation gangan? Títorí àwọn èèyàn wa tí wọ́n mọ̀ ń pa ẹ̀. Nàìjíríà ò pé wa ni wọ́n ń di ọmọ pé wọ́n ń pààyàn. Àwọn ọmọ wa tó jáde léèwé wọn ò rí ilé wọn ò rí iṣẹ́. Oríṣiríṣi àìmọye ìtọ́jú ẹgbẹ́ àbí láti wá wo Nàìjíríà yìí. Buhari tó jẹ́ president Nàìjíríà yìí sí. Gbogbo àwọn èèyàn ló kó síbi iṣẹ́. Kò sí Yorùbá kò kọ́ bẹ́ẹ̀. Kí lálẹ́ ti fi yẹn ṣe? Àwa là ń provide owó tó ṣe gbogbo owó tó ń rí ilẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí 65% of it is Yorùbá land. Ṣùgbọ́n wọ́n ń kó gbogbo ẹ̀ wọ́n kò lọ sílẹ̀ àṣà. Nàìjíríà port ẹ bá lọ Nàìjíríà port mẹ́yẹn ilẹ̀ Yorùbá ni Fúlàní ẹ̀ máa rí bẹ̀. Ẹ bá lọ sí bọ́dà Fúlàní ẹ̀ máa rí bẹ̀. Ẹ bá lọ sí airport Fúlàní ẹ̀ máa rí bẹ̀. Nílẹ̀ wa kò lè continue túmọ̀ ẹ̀ nìyẹn. Afẹ́ Yorùbá ni by the way amalgamation ti parí ní 2014 lọ́dọ̀ òyìnbó tóyìnbó ṣe o wọ́n dẹ̀ di àti pé sọ́kítà yìí ṣe wọ́n ọ̀dẹ̀ wá bí sóni mẹ́ja fúlàní ṣe papọ̀ Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now. Ẹ ṣé bàbá wa. Ẹ káàsán bàbá mi. Mo rí pé ìmúra ọmọ bíbí ilẹ̀ Oòduà gangan òun ni ẹ mú ní àárọ̀. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa bàbá mi? Orúkọ yín? Orúkọ mi ni wòlíì àti ajíhìnrere Joseph Gẹ́gẹ́wù àrólé Babalọlá. Ǹjẹ́ ẹ lè sọ ìdí tí a fi fẹ́ gba ilẹ̀ wa tí a ti gba ilẹ̀ Yorùbá nation? Èkíní ìdí ni wípé èdè wa ò bára wa mu. Àṣà wa ò bára mu. Èkejì gbogbo àwọn ọmọ wa tó lọ ilé ìwé ìyà ń jẹ wọ́n. Àwọn ọmọ tá a fi owó tọ́ tó graduate a tún padà bọ́ wọn nínú ilé. Ara wa máa kan wọ́n. Àwọn wò pé ó lẹ́tọ̀ọ́ ká gba òmìnira wa torí ohun tí a ní lórílẹ̀-èdè nílẹ̀ wa yìí ó tó wá jẹun ó tún tó ká tún máa yá àwọn mìíràn lọ́wọ́. Ìdí nìyí jẹ́mi ti fọwọ́ sí. Bàbá mi, kí a tó máa lọ àmọ̀ràn lẹ ní fún àwọn tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí mo fẹ́ wí fún wọn. Bẹ́ẹ̀ni. Ó ní wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ jẹ́ kí ó ṣe é ṣe ká gba orílẹ̀-èdè wa kí a dẹ̀ wá wà nínú ìṣọ̀kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọlúwàbí ni a jẹ́ nílẹ̀ Yorùbá ká lè jẹ́ ọ̀kan láti mú kí orílẹ̀-èdè yìí ó ṣe é ṣe láti jẹ́ kí ọkàn àwọn ọmọ wa balẹ̀ ọlá àwọn ọmọ wa là ń jà fún o irú ẹ̀mí bẹ́ẹ̀ ti dàgbà bí òṣèṣe lè lọ ṣiṣẹ́ ìjọba ṣùgbọ́n àwọn ọmọ wa tí wọ́n jáde iléèwé tá a tọ́ tí wọ́n lè ṣe é ṣe gbogbo ẹ̀yin jẹ́ ìwà ní diaspora tẹ́ ń bá wa ṣiṣẹ́ yìí Ọlọ́run á dì yín mú ẹ ò ní ṣubú o gbogbo wa dẹ̀ ní a ó délé ìlérí ẹni tó bá sì lẹ́ ò ní délé ìlérí wọ́n á fi pamọ́ fún wa ní o bí a ti ń dá omi dà á lẹ̀ tí kì í ṣe é ṣá bẹ́ẹ̀ náà ni wọ́n dá ayé rẹ̀ dànù o.
mo kí gbogbo yín pátápátá ẹ kú iṣẹ́ ìní, ẹ kú àtàná, ẹ kú gbogbo tẹ́ ẹ ti ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀, ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ ọkọ tí ẹ ṣọmọ àlè ni o, ẹ̀yin tẹ́ ẹ dúró tán, mo kí gbogbo yín pátá, gbogbo yín pátápátá pẹ̀lú bí wọ́n ṣe ṣe tó. Inú mi dùn gan o, mo dẹ̀ really appreciate gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú owó nínú aká yín, tẹ́ ẹ dẹ̀ gbéra pé rálì Èkó yẹn, ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pé kò ní ṣẹlẹ̀ yẹn, mọ́ ṣe halẹ̀ tó, tán kọ́lọ́pàá síta tó, tán tún dárúkọ wa tó, tí wọ́n tún balẹ̀ wa jẹ́ tó, wọ́n tún pa èèyàn sí wa lọ́rùn, bẹ́ẹ̀ wọ́n tún kó àwọn ọmọ wa sínú àhámọ́, wọ́n tún pa irọ́ mọ́ wa bẹ́ẹ̀ síbẹ̀. Ẹ̀yin ènìyàn yẹn ẹ fẹnu ṣe. Mo kí gbogbo yín Kamali, ẹ̀yin tèmi dámọ̀, gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́ndà ìlànà ọmọ Oòduà, bàbá tó wọ funfun agbádá yẹn, mo kí yín ẹ̀yin akọni, ẹ̀yin obìnrin Oòduà tẹ́ ẹ jí akọni láàrin wọn, tẹ́ ẹ gbéra, tẹ́ ẹ lọbẹ̀, mo kí yín ẹ kúṣẹ́. Wíwì ní kí gbogbo everybody, màá kí ẹ̀yin tẹ́ ẹ dìde, gbogbo ọmọ Yorùbá tó wá dìde, kì í sẹ́yìn tẹ́ ẹ padà lójú ọ̀nà, tẹ́ ẹ wò pé bóyá wọ́n yin tear gas àbí wọ́n ń pààyàn, ẹ wá padà sílé, ẹ̀yin náà ẹ ṣe, àtẹ̀yin tẹ́ wà nínú ilé náà ẹ ṣe, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ lọ gangan, ẹ̀yin gangan la kọni. Kafmo Media akọni ni gbogbo yín, ẹ ṣe. Àwọn tó lọ wọn gbókù wọn padà wá sílé, ṣé wá rí pé ọpẹ́ ni, ọpẹ́ ló tọ́, wọn ò kú wọn wálé, ìlú wọn náà ti fira wọn ṣètùtù, bó tilẹ̀ jẹ́ pé ìyá ọmọ òrónú pọ́ ọmọ máa kú. Ìjọba Nàìjíríà ẹ mà dájú. Àkìrí bàbá Jagaban aṣíwájú àwọn àjèjì nílùú Èkó, Afọbajẹ of Nigeria Limited, yéèrìbà Afọbajẹ of Nigeria Limited lóògùn ọ̀fẹ́ o. Bàbá Jagaban aṣíwájú Ahmed Tinubu lóògùn ọ̀fẹ́ o. Olúayé mọ́rosẹ̀ ọ̀kan lọmọ ní gbogbo ìlú Èkó, wọ́n máa ń bàtàlíọ̀ bàbò ọwọ́ méjì fèèyàn kan, mo ń kọ́ ọ sókè fún ọ o ṣe. Afọbajẹ of Nigeria Limited, of gbogbo ilẹ̀ Yorùbá Limited lóògùn ọ̀fẹ́ o. Kábíyèsí, torí kábíyèsí ni yín. Wọ́n ní ẹni bá kí ọba lórí ìjókòó kò dáa, wọ́n ní a kì í bẹ̀rẹ̀ ká kọ́ba nífẹ̀ẹ́ òye, àbí a kì í nàró kọ́ba nífẹ̀ẹ́ òye, a kì í bẹ̀rẹ̀ kọ́ba ní kinní kan. Jẹ́ ń kí ọba Jagaban lóògùn ọ̀fẹ́ o. Jagabutu lóògùn ọ̀fẹ́ o. Olúayé Afọbajẹ of Nigeria Limited, bàbá ọ̀kan lọ́mọ Èkó, aṣíwájú àwọn àjòjì, oògùn ọ̀fẹ́ o. Bàbá Afọbajẹ lọmọ láti rẹ̀, bàbá Jagabutu, Jagabanditi, Jagaban. Mo kí yín, mo ní kí ọ ní o bàbá, ẹ káalẹ́ sà, ẹ káàárọ̀ sà o, sí dáadáa lẹ jí o, ẹ pẹ̀lẹ́ sà o, ẹ ṣé o, ẹ ṣé o bàbá. Sọ̀rí tó bá mísì alẹ́ ẹ̀fẹ̀ alẹ́ tó bá lọ sùn, ìyẹn ò ní dá rárá. Wọ́n jẹ́ kán ròyìn fún ọ, afẹ́tà kọ́ jókòó ká farabalẹ̀ kájọ mọ́ tẹ́rún lé àgbàdo lé sàwádà wa. Ó ṣeéṣe kí n lo wákàtí 3 orórun wá tí ìbàdí ti sùn ọ̀ ní sùn. Jagaban jókòó dédé, mo sọ fún Rẹ̀mí Yèrèpè, màmá o yèyé o, Rẹ̀mí Yèrèpè yèyé o, àrísí ọwọ́ yìí o. Dákun bá ń po kọfí fún bàbá, bá ń po kọfí kí bàbá má bàa sùn, bá ń po kọfí. Ẹ̀yin gómìnà wa, bá ń po kí ló ń ṣe Ṣèyí Mákindé, kí ló ń ṣe ẹ̀yin sí ló ń ṣe, dákun kí ló ń ṣe gómìnà Èkó, kí ló kọ rẹ̀ mọ́, kí lórúkọ bọ̀bọ̀ Táyé tó wà lÉkòó yẹn mọ́, Táyé Lolú Babájídé Sanwó-Olú. Ìwọ rò pé màá kúnlẹ̀ fún ó síkì gan. Ó dà ìpọ́nrọ̀ tí Ambode sọ ń jọ yẹn pé èmi kọ́ Ambode ni, èmi kọ́ Ọlọ́run, èmi kọ́ Sanwó-Olú, èmi kọ́ Ambode ló sọ, Ọlọ́run Ambode Ambode à ń bọ̀ Èkó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o, à ń bọ̀ o Ambode, à ń bọ̀ o, à ń bọ̀ o
ò tí ì rí kankan ní gbòòrò Èkó ṣe bẹ́ẹ̀ gbọ́n tán wí fún yín Ambode ló ń bọ̀ bọ̀ tí wọ́n wá jẹ́ kámbọ̀dé bọ̀ Sanwó-Olú ló wá bọ̀ ó dẹ̀ ti bọ̀ báyìí Èkó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níyó à ń bọ̀ ẹ̀yin ọmọ Èkó tó yẹ kẹ́yìn náà jára yín lánàá kẹ́ẹ̀tì ẹ̀tú yáyá bọ́ta kọ́ ẹ mọ̀ ṣe support Yorùbá Nation tẹ́ ẹni tètè bá ti ń rí tán sàn gbé rally tán gbé protest wá ó yẹ kẹ́ máa jáde kẹ́ máa support wọn ni mo rí púpọ̀ nínú yín pé mo rí pé support ṣùgbọ́n mo ráwọn akọni wọn nǹkan wọ́n sọ Yorùbá ṣùgbọ́n àwọn wọ̀nyẹn yarí tí ẹ bẹ́ẹ̀ ṣe gbìyànjú tó n tó dùn tínú mi fi dùn fún àwọn ọmọ ìyá mi ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ bẹ̀ yẹn pátápátá wọn ò ní fi yín ṣàwátì ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ lérò àti lọ bóyá ẹ̀yin náà bẹ̀rù pé torí mọ̀jàmọ̀sá là á máa kíkanjú lójú ogun mi ní blame yín wọ́n ní mọ̀jàmọ̀sá là á máa kanni lójú ogun ṣùgbọ́n kì í ṣe pé ká dánu ká fọwọ́ sọ̀yà pé àwa mo wà níbẹ̀ mo máa lọ bẹ̀ táwa rí yín àwọn ìyẹn nìkan ni dé ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé òkan lẹ̀ ní nǹkan kan lára ṣùgbọ́n ó wù ẹ́ kó lọ ṣùgbọ́n ẹ̀rù ló bá ọ mo kí wọ náà gbogbo yẹn pátá ni mo kí ẹ fẹ́ dójú tì ní pé kò ní ṣẹlẹ̀ ẹ rò pé tábà rẹ̀ fi lè ṣe rálì Èkó yẹn ẹ máa sọ̀tọ̀ bù wá finally àti tó ti tán nu àwọn tó wá sọ̀rọ̀ àwọn ò sọ fún yín Ọlọ́run yín ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀lógún ni Ìgbòho yín nàná mú síkún abẹ́ẹ̀rí ìjọba Nàìjíríà our market a máa ṣe níwọ̀nba tiwa àwa ṣe àrípẹ́yìn lẹ dàrú ẹ̀yin lẹ dàrú Starboy àwọn náà dàrú gbogbo wọn ni mo wò káàkiri gbogbo wọn pátá ni mo wò n kò tiẹ̀ dé stage kan mo rí ọmọ Koiki yẹn mo rí tó ń sunkún n bóyá pàtàn lé wọn bàràbàràbàrà káwọn yẹn bọ́ gbóló gbogbo kí ló dé lórílẹ̀-èdè Nàìjíríà tó yẹ kó rí bẹ́ẹ̀ láti fi èrò nú wọn ọmọ yẹn dẹ̀ kámẹ́rà bẹ́ẹ̀ dẹ̀ ó dẹ̀ ń hu kéèyàn máa gédé máa hu how market ó lè ṣé wá rí pé iṣẹ́ làwọn ọmọ yẹn ń ṣe akọni ni gbogbo wọn tí wọ́n bá gbé wọn kò yẹ kí gbogbo wa wá dákẹ́ tó bá ṣe rí kinní kan ó kàn máa ń pa mí lẹ́rìn everybody yín sọ pé kan lo mo mọ̀ pé tí bá sọ ó lè bí yín nínú o ó lè bí inú but I don't care máa sọ tọrọ fún yín ẹ jẹ́ ká lo fọ́tò bàbá olóyè ẹ jẹ́ kí gbogbo lo fọ́tò Lady K ẹ jẹ́ ká lo fọ́tò Omíyalé gbogbo àwọn ọmọ yẹn ẹ wá ń da fọ́tò síta ǹjẹ́ bínú ẹ̀ ṣe rí ǹjẹ́ o gbé ìgbésẹ̀ ǹjẹ́ iṣẹ́ fọ́tò tó bá lò yẹn òun ni ìgbésẹ̀ tó bá lo picture wọn easy láti lo ǹjẹ́ o gbé ìgbésẹ̀ ṣé picture wọn tó bá lò fọ́tò wọn tó bá fi ṣe profile DP ẹ so ní ìgbésẹ̀ tó yẹ kó o gbé fún wọn ǹjẹ́ ò ní ìgbésẹ̀ protest tó yẹ kó o protest fún wọn ǹjẹ́ ò ní update tó máa release jáde every day release there wàá wá máa dá orúkọ wọn sí abẹ́ release tó o bá lè ṣe kódà kó ṣe show ṣẹ́jú kan ló máa ṣe lórí wall rẹ lójoojúmọ́ o lérò kódà kó o rìkọ́ọ̀dù báyìí kí o wá máa jù sí gbogbo inú gúrúùpù káàkiri ààrẹ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá à ń da fọ́tò wọn ń bá mi ya fọ́tò à ń bá Lady K ya fọ́tò à bá ògbó irọ́ ló wà mẹ́ẹ̀ nítorí o gbé ìgbésẹ̀ mélòó lẹ gbé ẹ má wulẹ̀ lo fọ́tò ẹni tán wà ń bẹ̀ wọ́n ti mẹ́ni tó fẹ́ wọn dénú wọ́n ní ká dijú ká ṣe bí ẹni kú ká wọ ẹni tí ó fẹ́ràn ẹni ká rìnrìn ká fẹsẹ̀ kọ gbà ká wọ ẹni tí ó máa ṣẹni kí ni pẹ̀lẹ́ gbogbo wa pátápátá láftà òní kí ló kàn ìgbésẹ̀ wo ló kàn torí a máa ń sọ pé ẹwà àwọn ọmọ yẹn ẹwà àwọn Biafra bó ṣe máa ní torí pé àwọn ò kì í ṣe copycat ẹ̀yin ò copy èèyàn bẹ́ẹ̀ ni a copy wọn torí nígbà tí wọ́n mú olórí wọn ìjọ yẹn lálẹ́ ọjọ́ yẹn làwọn ọmọ yẹn ti fọ́n síta ìjọ kejì làwọn ọmọ yẹn ti fọ́n síta wọ́n lọ ìgbésẹ̀ tí wọ́n lọ́tún lọ́sì ẹ wọ́n ṣe jólè bàbá yẹn wẹ́rẹ́ wọ́n dẹ̀ jólè ẹ̀ wẹ́rẹ́ gbogbo yìí tẹ̀ máa lọ lé ẹ̀ tẹ́ ya fọ́tò kó má sí kankan nu yín tó lè lọ síwájú ilé Olúbàdàn àti Mákindé láti lọ protest bẹ́ẹ̀ mo wá dáwọn òpònú kan wọ́n dà pé ṣé àwọn ọba táwa ti bú kódà Lady K gan bú ọba Olúbàdàn kó tó di pé wọ́n arrest lẹ́nu ọmọ Yorùbá ojúmọ́ gbà mí tì fún ẹ̀ ṣé Lady K dédé ń bú ọba ni
torí títí ìran ẹ àti ọjọ́ ọ̀la ẹ ló ṣe sọra rẹ̀ di wèrè sórí Facebook torí títí ẹ ló fi sọra rẹ̀ di ọmọ aláìlẹ́kọ̀ọ́ sórí Facebook action tó bá wà nínú ayé ẹlòmíì gbà mí ìwà tẹ́lòmíì bá ní nínú ẹlòmíì wà tó bẹ ọmọ mi wà tó bẹ yẹ àdédíkè bẹ bíbẹ rẹ̀ yẹn ó máa trigger action irú àwọn ọmọ tá à ń fẹ́ nìyẹn ó máa trigger action rẹ̀ ni àfáwọn ọmọ dọ̀pẹ̀ mú tí ẹ̀yin bàbá yìí ẹ ṣàṣọ́ra yín o àwọn òfẹ́ ẹ mọ̀ pé bá a ṣe ń fún wọn lẹ́gbàá yẹn ló ń tó wọn ló ń dá a ló ń dùn wọn wọ́n ń pè ní tá a bá ti fún wọn pé kí làwọn ọmọ kí la ṣe fẹ́ yan ọmọ ẹ̀tẹ́ ń bú wa báyìí ìsọ fún yín pé wọ́n ní tẹlifíṣàn náà fi máa ń wò mí nífẹ̀ẹ́ fana fẹ́ mọ̀ mí mo ní kán mọ́mọ́ mi o kán má bàa mọ́ kú o ẹ dákun ẹ mọ́mọ́ mi o èmi ò fẹ́ yí o èmi ò fẹ́ rí yí o ìgbà yín jà ọba aládé kan tó bá jí ọba tòótọ́ tí ìsì ọba alátẹnudẹ á mọ̀ pé àwa ń fight fún àwọn ni torí tí àwa ń rí iṣẹ́ pọ̀ fún wọn ìwọ̀nba ẹni tó bá bú wọn àwọn tó bá bú wọn ni àwọn èèyàn máa ń gbé wá fún wọn làwọn alábòsí àwọn ìkà àwọn ẹni bí náà máa ń gbé wá fún wọn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó ń lo tó pé yẹ kán sọ̀fẹ̀ wọn ò ní lọ crop àárín yẹn fún ọ̀pọ̀ tẹ́ni tó bá sọ̀rọ̀ sí wọn náà máa crop ó máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tó máa bọ́rọ̀ mi lọ kí n tó máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba wa múnisìn akíyín o ẹ̀kúṣẹ́ gbogbo ẹ̀yin ìjọba múnisẹ́rú gbogbo yín pátápátá náà la kí ẹ̀kúṣẹ́ gbogbo yín pátápátá láti ọ̀dọ̀ Buhari lókè lọ́hùn dé ìsàlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo yín náà la kí ẹ̀kúṣẹ́ a dúpẹ́ lọ́wọ́ yín o fún rálì tá a ṣe Ṣèyí Mákindé ẹ bá sí àrẹ káàkiri sórí pílátífọ́ọ̀mù yín nínú gúrúùpù nínú mẹ́sẹ́ńjà yín gbàǹjú fọ́ọ̀rẹ́ rẹ lórí WhatsApp kó mọ̀ bọ́ ń tà tó bá dẹ̀ ti jí láàárọ̀ yóò wò ní òkọ̀kọ́ wò a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ìjọba múnisìn ẹ ṣé gan o Jagaban àkíyèyí náà lẹ́ẹ̀kan sí Ṣèyí Mákindé ìlú ìlàkí Sanwó-Olú ní ìgboro Èkó ọ̀rí pé lè dàgbọ́n ó yẹ ẹ́ gan lénìí èmi àná ó yẹ ẹ́ lánàá fúláwà ti bọ́ síjọ́ kejì mo dẹ̀ pẹ́ náà ti wà níjọ́ kejì ó yẹ ẹ́ gan-an ni ó rí ẹ tún ta ẹ̀jẹ̀ sílẹ̀ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe tó èmi mọ̀ pé olóyè gangan ni pírọ́blẹ́mù ayé yìí kò sí àwọn ọmọ Ìgbòho Òòṣà owó babadami ọ̀kan lọmọ ní ilẹ̀ Yorùbá akíkanjú lójú ogun wọ́n mọ̀ bàtàlẹ̀ lóògùn ọ̀fẹ́ o èmi mọ̀ ohun gangan nìṣòro ayé yín kí ló dé tí mo fi kọ orúkọ ẹ síbẹ̀ CP Odùmọ̀ṣù Ọlọ́run wọ́n sọ pé kí n má bú ọ ni Ọlọ́run wọ́n ní kí n má bú ẹ Ọlọ́run wọ́n bẹ̀ mí gan Ọlọ́run I swear to God wọ́n bẹ̀ mí gan wọ́n bẹ̀ mí gan wọ́n bẹ̀ mí gan wọ́n má bẹ̀ mí o fẹ́ pé mo ti fún mi ní gbogbo details girlfriend rẹ ṣùgbọ́n mi ò kí lọ́nu personal life èèyàn ìgbésí ayé rẹ ní pẹ̀lú àti girlfriend gbogbo tẹ́jọ́ sí fún ayé àti gbogbo àwọn ọmọ olóṣòtò nǹkan kan gbogbo èèyàn káyé tèmi ṣùgbọ́n kí n bú ẹlẹ́ẹ̀bú gbogbo tó wà láà ṣùgbọ́n kò síbi kó mọ́ gba ìbú bíi méjì ṣùgbọ́n ní kí n jọ kí n mọ́ bu Ọlọ́run kí ló tó ń parọ́ ó parọ́ gan ó parọ́ gan tó bá ń gbọ́ lórí irọ́ ó parọ́ jù kí ló dé náà tẹ̀ ń parọ́ ìjọba Nàìjíríà náà parọ́ títí ẹ sọ ìgbọ̀n ẹyọ kan ẹ sọ di 10 ẹ sọ passport kan pẹ̀lú expired passport ẹ sọ di 20 walking talkies táwọn ọmọ ọlọ́mọ ń lò nù lé àwọn tó wà ẹ sọ di 30 ẹ tún wá lọ káwọn aṣọ burúkú àwọn bàbá ẹ ló ń tẹ̀lé o àwọn bàbá ẹ l'Àbújá CP commissioner of police Odùmọ̀ṣù tó wà ní ìgboro Èkó ní àná tí wọ́n ṣe rally tí àwọn èèyàn yẹn ń béèrè lọ́wọ́ wọn wípé kí ló dé tán jẹ́ káwọn kan ṣe June 12 tí àwọn tí wọ́n wá fẹ́ ṣe rally tí wọ́n jẹ́ kan ṣe rally wọ́n bi léèrè pé kí ló dé tó jẹ́ káwọn June 12 ṣe protest tí ò fi jẹ́ kí àwọn ọmọ Yorùbá ṣe rally kí lè dáhùn tó dáhùn
ó nítorí pé wọ́n gbé ìgbésẹ̀ ó ní àgbé ìgbésẹ̀ ni ò ṣe jẹ́ kí òun àlá wa pé torí kéèyàn bá fẹ́ ṣe nǹkan èèyàn máa gbé ìgbésẹ̀ ni wọ́n á kọ lẹ́tà wá wọ́n á dẹ̀ mú wá àwọn dẹ̀ máa sign so that káwọn lè protect àwọn ọmọ. Kí ló dé tó ń parọ́? Kí ló dé tó ń parọ́? Sọ fún mi Odùmọ̀ṣù láàrin èmi àti pé wọ́n fún ẹ ní lẹ́tà, pé wọ́n mú lẹ́tà wá sí ọ̀dọ̀ ẹ, kódà o tún sign ẹ pẹ̀lú, kódà eléyìí tó ní kan kọ síwájú tí ò sí dáadáa ìwọ ló tún ní pé kọ́mọ ẹ kó tún fi báírò kó tún kọ sí ẹ̀yìn ìwé yẹn. Kí ló dé tó ń parọ́ pé wọ́n fún ẹ ní lẹ́tà? Tí n bá ṣẹ́ èpè fún ẹ lálẹ́ wà lẹ́ ò máa bu ọlé sí ẹ lára, ṣùgbọ́n ní kí n mọ̀ bu ọ, ó ní kí n mọ̀ bu ọ jù kó lè mọ̀ pé kọ́pì lẹ́tà yẹn ti wà lọ́wọ́ mi. Jẹ́ kí n sáré fi wọ̀nyí. Ẹ̀yin ọmọ aráyé kẹ́ lè wò pé ìjọba múnisìn ní ìjọba wọn. Wọ́n mú yín ṣe ẹrú, wọ́n kàn mú yín sìn ni, amúnisìn ni wọ́n, torí ìjọba ẹlẹ́tàn ni wọ́n. Wọn ò fẹ́ yín fún ohun rere rárá. Torí ìgbà tí Odùmọ̀ṣù pa irọ́ ìyẹn commissioner of police tó wà ní ìgboro Èkó, mo mọ̀ pé tó bá ń wò mí tó bá tiẹ̀ fẹ́ parọ́ lótìtọ́ ó sọ mbẹ̀ ó dáhùn wípé ọ̀dà láti Àbújá ni. Bẹ́ẹ̀ ni n tó yẹ kó o ṣe ló ṣe, torí àwa náà ò lè sọ pé kí iṣẹ́ bọ́ lẹ́nu ẹ̀. Àwa náà mọ̀ pé bí mo ṣe gbọ́ ni o wípé ìwọ náà kò fọwọ́ sí rálì tá à ń ṣe, ṣùgbọ́n iṣẹ́ tiẹ̀ ni wàá ṣe. Ọ̀tún wá yẹ kó o parọ́ pé wọ́n mú lẹ́tà wá ndóbi nínú wá ní wọ́n mú lẹ́tà wá next time dẹ́ ń kọ́. Ṣé kìí ṣe pé n tó wà lórí Ṣèyí Sanwó-Olú yín bẹ̀ yẹn ohun tí Àbọ̀dé ló wà lórí, ṣé kìí ṣe pé ó ti bọ́ sórí yín sà? Wọ́n bínú o, wọ́n ní kó mọ̀ bù. Ìgbà tẹ́ ẹ sọ fún mi ẹ ti mọ̀ pé yóò mọ̀ bọ́ tínú bá ti bí mi yóò mọ̀ bọ́. Àwọn ọmọ rẹ̀ mi àwọn ìyá ti bọ́ sí mi lára. So ò lè ṣí ètò yìí ni tó ò ní jẹ́ kó kan CP yín lára. Tí ò bá kan ó ṣeé ṣe tó bá ti ṣe yóò kàwọn olóṣó wọn lára náà ṣí àrẹ̀. N tó yẹ kó sọ next time díẹ̀ ń sọ àṣírí fún ọ wá dàn pé a mọ̀ pé ẹ mú lẹ́tà wá o, ṣùgbọ́n nígbà táwa náà tún tẹ́ńdà lẹ́tà yẹn ní Àbújá o, àwọn náà sọ fún wa látàbújá pé àwọn ò fọwọ́ sí nítorí èkó fọ́nù, ṣùgbọ́n pé wọn ò mú lẹ́tà wá yọ ní òpá ọ̀pọ̀rọ̀ kó sọ́tọ̀ ìparọ́. Kí ló tó ń parọ́? CP kí lélẹ̀? Ṣé kìí ṣe lẹ́tà kan mú fún ẹ lélẹ̀? Ṣé lẹ́tà kan fún ẹ kọ́ lélẹ̀? So ti rí sàlẹ̀ rẹ̀, o ti rí bó ṣe stamp, o ti rí stamp sàlẹ̀ rẹ̀. Jẹ́ kí n kọ́kọ́ ka tòkè. Lẹ́tà yẹn mo máa update ẹ o, mo máa update ẹ very soon. Ìṣọ̀kan ọmọ Yorùbá ronú, ìṣọ̀kan ọmọ Yorùbá ronú Lagos State Zone. Kí ni yẹn ò clear dáadáa, mo ṣe kọ́ lélẹ̀ o. Ìlànà ọmọ Oòduà Lagos chapter date ọ̀rẹ́ o of July 2021. Ọmú lẹ́tà lẹ́ gbogbo ẹ̀ ní kò níyàn o police gínìkan gbogbo ẹ̀ tó wà níbí kò clear dáadáa torí ẹni tó yà wọn kò share notification of our peaceful rally in Lagos towards self-determination. We write kíníyàn ò clear dáadáa ẹ̀yin dẹ̀ wò kò clear, mi ò rí náà rí dáadáa kò clear, but bí bá post ẹ̀ náà ẹ máa rí kò clear dáadáa, but ẹ sá máa rí díẹ̀. Ẹ rèé gbogbo bó ṣe sign ẹ̀ rẹ́ o, déètì wà ń bẹ́ o, bó ṣe sign ẹ̀ o, wọ́n mú wá fún ẹ láàárọ̀ o, wọ́n mú wá fún ẹ o, copy lélẹ́yìí o, òun rèé láti on the 2 ní o, 2 lélẹ́yìí o, ó ní o on the 2 òun rèé ó sign rẹ o, ó ti sign ẹ o 2 June ó dẹ̀ receive ẹ̀, commissioner of police ó stamp ẹ̀, commissioner of police ó stamp ẹ̀, òun rèé stamp ẹ̀ ní lára rẹ̀. Ṣé kìí ṣe stamp ẹ̀ rèé received, ó kọ́ received ó kọ́ sí lára náà, ṣé bóun lélẹ̀ ọ́fíìsì náà received
àbọ̀ nǹkan lélẹ̀ ni so receive ẹni kì í ṣe lélẹ̀ ni stamp commissioner of police kan lélẹ̀ ni ó receive now commissioner of police ló wà bẹ́ẹ̀ náà commissioner of police Lagos State Commission àbí kí náà kọ́ torí mi rí kíní yẹn command sorry Lagos State Command commissioner of police Lagos State Command ó ní received ó ní láti 23 June on the 23 June 2021 ló ti receive letter yẹn ló ti receive yẹ ló ti receive letter yìí látọ̀ the 23 June 23 June ló ti receive ẹ̀ kí ló tó ń parọ́ mi ní bú ẹ tán yányán ó ní ṣe bí receive ní ṣe bóun lélẹ̀ ẹ̀ rí ní 20 kí lélẹ̀ 23 June 2021 received ó lélẹ̀ tí ò bá gbà wọn ní stamp ẹ̀ ó ní stamp ẹ̀ ló wà lára ẹ̀ stamp ẹ̀ ló wà lára ẹ̀ tí ò bá gbà ó ní jàn ló ń tẹ̀ ó jàn ló ń tẹ̀ kí ló tó ń parọ́ kí ló dà ń tó ń lọ ọ́fíìsì lára ní date of the kí lélẹ̀ kò hàn dáadáa on the 3 níjọ́ tá a máa ṣe nǹkan date ọjọ́ tá a máa ṣe is on the 3/7 kódà wọ́n ní ọwọ́ pé kí níyẹn tí ó hàn dáadáa ní ibi inú ó tún wá bá wọn fi báírò kọ́ gbó báírò tó fi kọ́ lélẹ̀ mo máa send ẹ̀ síta torí pé kò ní hàn dáadáa wọ́n lò lè sọ páwọn ò rí ṣe bọ́n lélẹ̀ conjunction with ìlànà ọmọ Oòduà conjunction with ìlànà ọmọ Oòduà àwọn rẹ̀ in conjunction with ìlànà ọmọ Oòduà tán dẹ̀ gbé signature lé lórí tán dẹ̀ sign ẹ̀ nísàlẹ̀ òun lélẹ̀ náà ó dẹ̀ wọ́n why you lying ọmọ ìlú wo ni ẹ náà ọmọ ìlú wo ni ẹ jọ ọmọ ìlú wo ni ẹ ọmọ ìlú wo ni tó dẹ́yìn ọmọ ìlú kan wà tó yẹ pé ẹ máa ń parọ́ gan. sẹ́rù wa ń bà yín ni òjò yín ti pọ̀ jù ẹ̀yin ọmọ Yorùbá ẹ lójú ẹ̀yin ọmọ Yorùbá ẹ ní òjò but ẹ̀dẹ̀ tó ní ẹ̀tàn ẹni tẹ́ ẹ bá ń tàn ń tẹ́ ẹ bá ń jẹ lẹ́nu ẹlẹ́mọ̀ ẹ bá hate me I don't bloody kill ọmọ ológo gbàjẹ́ lọ́wọ́ ìyá lájẹ anybody ọmọ ológo dúró tán kàkà kíkú má jẹ̀sì tó ń kálukú ayé àsọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n màá sóòótọ́ ọ̀rọ̀ bó bá ṣe bọ́ lára yín tó bá dọ̀lẹ́ bú èmi náà tèmi náà bá ṣe mistake ṣùgbọ́n àsìkò téèyàn máa dúró tì wọ́n ní ìgbà ìpọ́njú láìmọ́ rẹ̀ kò ní kẹ́ ẹ kówó wá fóun lẹ́yìn tẹ́ wà Nàìjíríà but sacrifice wo ni wọ́n fẹ́ ṣe fọ́lóyè ẹ̀yin gbogbo yín pátá tẹ̀ tó wà nílùú òyìnbó gan pẹ̀lú sacrifice wo ni wọ́n fẹ́ ṣe fún wọn nínú group by group yín nílùú òyìnbó tẹ́ ẹ ní ṣé ẹ ti contribute jọ láti lọ fi renovate ilé bàbá yẹn ni mo fi ní èmi mo sọ fún pé kẹ́ ẹ má gba owó ní individual for anybody tẹ́ ẹ bá ní group káàkiri bóyá group kan lélẹ́yìn ni o group báyìí tẹ́ ẹ wà káàkiri nínú group by group tẹ́ ẹ wà nílùú òyìnbó yẹn nínú group yẹn ẹ pa ẹlò tó 20 ẹ contribute ìyẹn jẹ́ kìtì pẹ̀lú receipt yín lọ́wọ́ alẹ́ fẹ́ send ẹ̀ sí ẹ gba kìtì ni wọ́n mọ̀ pé kìtì lélẹ̀ ẹ send ẹ̀ sí kìtì ṣùgbọ́n tá a bá ní a lè máa bọ́ta wọ́n ti freeze account ẹ̀ tá a bá ní ká bọ́ta àwa ń gbowó yẹn ní ẹyọ kọ̀ọ̀kan kódà láti ojú tó rẹ̀ sílẹ̀ kò yẹ kí a bọ́ mo dé yín ni mo dé ẹ̀yin ọmọ Yorùbá ni mo fi ní ẹ gbọ́dọ̀ sanwó fún ẹnikẹ́ni mo dé yín wò ni mo fẹ́ wo bẹ́ẹ̀ sì ṣe èmi ọmọ ológun ọmọ tó pé ọpọlọ orí mi ń jà lójoojúmọ́ mo fẹ́ wò gbèsè yín ni mo fẹ́ wò pé tó bá tẹ̀ ní kẹ́ ẹ má sì jẹ́ máa dúró lótìtọ́ individual tẹ́ bá ń dá owó ìlọ́tọ̀ fi irọ́ ló pọ̀ tó bá ń gbọ́ irọ́ pọ̀ èmi sì máa ṣe meeting lẹ́yìn tí máa jù síta fún wọn we need to talk help wo lẹ́yìn lè ṣe group by group yìí tó bá pọ̀ rẹ̀ mẹ́ta nìyí ẹ̀yin ọ̀rẹ́ mẹ́ta yẹn ẹ kóra yín jọpọ̀ ẹ sanwó yẹn sínú àkáǹtì kan kìtì kì í ṣe pé mo máa san 5,000 èmi máa san 2 ló ń jẹ́ bá àsìkò yìí a lot of money ni bàbá yẹn fi ṣe ilé ẹ̀ ṣé ẹ rò pé gbogbo tán bàjẹ́ yẹn kì í ṣe owó ni torí ọmọ Yorùbá ni ilé àkọ́kọ́ down ìlú lè dá GoFundMe tí wọ́n fọ́n títà ẹjọ́ ló padà dà lórí bọ́ọ̀sì ó dẹjọ́ last ni ó dìwà ni ilé àkọ́kọ́ jó torí ẹ̀rù ọmọ Yorùbá ni
ṣé ẹ mọye a lot of millions tó fi gbé ilé ẹ̀ kalẹ̀ ilé ẹlẹ́ẹ̀kejì wọn tún bàjẹ́ nítorí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ tún sọ̀rọ̀ sí ẹ mà dúró so fún díẹ̀ yìí ẹ jẹ́ kí n sọ tọrọ fún ìgbésẹ̀ kí lẹ́yìn fẹ́ sí kí ló fẹ́ fi sacrifice fún bàbá yẹn kí ló fẹ́ fi sacrifice fún gbogbo àkáǹtì ẹ̀ pátá náà ti freeze ṣùgbọ́n ìjọba Nàìjíríà ló fẹ́ fi ṣẹlẹ́yà ni ó ló fẹ́ fi ṣẹ̀sín ó ló fẹ́ palẹ́nu mọ́ pé tóun bá ti gbé Ìgbòho wálẹ̀ pé omi ti tán lẹ́yìn ẹja yín ẹ̀ nílé sọ̀rọ̀ mọ́ wọn tí wọ́n fi rí ìyàwó wọ́n ti kódà ìyàwó wọn gbé ìyàwó lọ wọ́n lọ já ìyá oníyà sí Èkìtì wọ́n lọ já ọmọ ọlọ́mọ sí Èkìtì bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn ọmọ tó wà mẹ́ tí bàbá yẹn ti ń tọ́jú ìfún èyí tó yẹ pé bàbá yẹn ṣe láàánú gan gbogbo èyí tó ṣe lóore dà gbogbo èyí tó bá yín tọ́jú ọmọ yín dà oh my God oh man this is crazy hey gbogbo èyí tó bá yín tọ́ ọmọ yín dà èyí tó ti ràn ọmọ yín lọ́wọ́ rí dà a sáà máa rí wọ́n ní ìgbà kanjú láàrin rọ̀lẹ́ ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ̀ kí ló dé àwọn ọmọ yín dà ẹ̀yin ọmọ tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tó ti ràn lọ́wọ́ dà ibo lẹ́wà gbogbo yín bó lẹ́wà so therefore gbogbo ẹ̀yin ìyá tí olóyè Sunday Igboho ti ràn lọ́wọ́ dà àṣà máa rí jọ́kan tó fún yín ní 1,000 naira àbí bóyá ẹjọ́ kan tiẹ̀ wà tó jẹ́ pé bí ń pa ọ́tọ̀ tiẹ̀ rí ń tọ́ jẹ lójúmọ́ tó kàn lè gbà àwọn ọmọ rẹ tí ò tiẹ̀ lè kàwé tó kàn wò pé jẹ́ ran àwọn ọmọ yìí lọ́wọ́ ẹ̀yin ọmọ tẹ́ ń ṣe charity tó ṣe charity fún sẹ̀mọ̀kọ́ ní charity sẹ̀mọ̀kọ́ lóye ní charity ẹ̀yin ọmọ tó ti ràn lọ́wọ́ sẹ́yìn dà ẹ̀yin boys tó ti ṣe láàánú gbà nígbà tó kù díẹ̀ káàtó fún yín ibo gbogbo yín wà kò wá sẹ́nì kankan yín tó lè tẹ̀lé kóra yín jọ papọ̀ tẹ̀lé protest kẹfì ẹ̀rọnú hàn nígboro kẹfì ẹ̀rọnú yín hàn nígboro kẹgbé black candle kẹwọ black kẹfì ẹ̀rọnú hàn pẹ̀lú àwọn tí wọ́n pa sínú ilé ẹ̀yìn ẹni tó bá need account number kó nọ́mbà tó wà lórí péèjì mi bóyá ẹni tó bá mọ nọ́mbà tó wà lórí péèjì yẹn nọ́mbà tó wà lórí péèjì mi yẹn kẹ ẹ bá mi pin ẹ kẹ́nìkan bá mi send ẹ síbi kí n pin ẹ down so that ẹ béèrè lọ́wọ́ mi máa fi l'account number ṣùgbọ́n tó ẹ bá dẹ̀ ti fún mi tán receipt tí bá dẹ̀ ti ń send ẹ èmi á pa account tèmi máa send ẹ sí èmi máa parẹ́ ṣùgbọ́n máa send ẹ sí pé owó rẹ ti débi tó yẹ kó dé owó rẹ ti débi tó yẹ kó dé torí àwọn ọmọ tó wà nínú ilé náà oúnjẹ ni wọ́n jẹ àbẹ́rò pé kò tí ì sọ àwọn ọmọ ilé sáwọn ọmọ tán dà sínú ilé ṣé wọn ò ní jẹ sáwọn fẹ́ fi inú ilé lẹ̀ lọ́fẹ̀ẹ́ lófo bólóyè bá tiẹ̀ sọ pé bóyá wọn ń gbádùn ibi tí wọ́n wà sáwọn nǹkan tí wọ́n bàjẹ́ yẹn ṣé kò yẹ káwa ṣe láì béèrè lọ́wọ́ wọn mọ̀ béèrè lọ́wọ́ yìí torí àwọn ọmọ bọ́ìsì yẹn wọ́n tún fẹ́ máa fi kówó jẹ àwọn rèé tí wọ́n ti fi gbowó nínú gúrùpù káàkiri olóyè lárí ní sítáà lẹ́nì kankan nínú wọn tó lè dìde wọn lè láwọn fẹ́ lọ protest níwájú ààfin ọba níwájú ilé Mákindé wípé wáì tó fi ṣerú nǹkan tó ṣe yẹn kó má ṣe ní kankan nínú tó lè la Ìgbòho kọjá kẹfọ ní hàn kọjá ní ìgboro Ìbàdàn bẹ̀yẹn lásán ìfún ẹ̀yin ará àdúgbò títì ìbẹ̀yẹn tó bá yé dà lọ ó da títì ìbẹ̀yẹn lọ àbí kò da títì lọ ó da títì gbogbo ìbẹ̀yẹn lọ ká má wà rẹ́ nìkankan ládùúgbò tó tiẹ̀ lè dìde kó fẹ̀rẹ̀ oníwọ̀n pé ọmọkùnrin sì ṣe dáadáa sẹ́nu ń bí yín ni sẹ́nu ń bí yín sí ni inú bíbí ní pẹ̀tù o inú bí yín sí kó ti lówó jù yín lọ ilé rẹ tóbi ju ti yín lọ ń bẹ̀ ọ́ sẹ́nu ń bí yín ni ẹ má bínú ṣe gbọ́ orí òjò orí ni kádàrá tá a kọ mọ́ Táyé kọ́ ni Kéde gbé wáyé ó lè wu Táyé kó mọ ṣiṣẹ́ ní báǹkì kí Kéde mọ́ tata láàrin ọjà orí oníkálùkù papọ̀ ìka ni kò dọ́gba nílé ayé mú mọ́ra next step ní kẹ́ ẹ gbégbèsè ìrànlọ́wọ́ wọ́n ṣe máa renovate ilé wọn padà àkọ́kọ́ ìrànlọ́wọ́ protest lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ̀kẹta Yorùbá nation yẹn kò gbúdọ̀ dúró torí tó bá stop tẹ́ ẹ bá stop lórí awareness tẹ́ ẹ sí káàkiri ìtìjú ni fún yín ẹ gbúdọ̀ stop lórí awareness àsìkò tó yẹ kí wàá múra sí awareness nẹ́ẹ̀sì rally ti dúró báyìí kò ti tán ó kù ti Ìlọrin but àkọ́kọ́ farabalẹ̀ ká jókòó ká tó ṣe meeting ká tó mú déètì ti lẹ́rìn ṣùgbọ́n awareness
tẹ́ ẹ máa ń ṣe nílùú sílùú ẹ gbọ́dọ̀ stop o ẹ gbọ́dọ̀ stop ó ní ẹlẹ́ẹ̀kẹta tí ẹ gbọ́dọ̀ stop lé lórí tẹ́ ẹ dẹ̀ gbọ́dọ̀ mú ní òkúkúdùn rally tẹ́ bá ń pro anything tẹ́ bá ti rally tẹ́ bá á ní awareness tẹ́ bá ń ṣe nísìn ẹ máa ṣe ní black kẹ́dẹ̀ máa fi gbé mo sọ pé ẹ jẹ́ kí placard kó bá wà ní ọwọ́ yín gbogbo fọ́tò ilé olóyè tí wọ́n bàjẹ́ yẹn gbogbo àwọn tí wọ́n pa nínú ilé wọn bó bá ṣe é ṣe àwọn warriors wa tí wọ́n kó máa ń nú àhámọ́ ẹ ya fọ́tò wọn ẹ gbé síwájú ẹ̀ pé free them free Lady K free Lady K free Omíyalé Ìṣọ̀kan ọmọ Oòduà TV free Táíwò Ọ̀pẹyẹmí free Alhaji Emir free Bàbá Dúdú ọmọ ṣe mọ ọkọ ẹ ya fọ́tò wọn ẹ wà kọ RIP lórí fọ́tò àwọn ilé tó kú ẹ wà gbé pẹ̀lú aṣọ Oòduà but first wa àwa jẹ́ black lẹ máa fi ṣe lẹ máa fi ṣe awareness yìí ẹ wà máa fi lọ sínú ọjà ẹ wo bọ́n ṣe pa àwọn ọmọ wa ilé olóyè Sunday Igboho ẹni tó lóun fẹ́ gbà yín kúrò ní Dàgbàlá gbogbo ẹ̀yọ́ ọmọ Ìbàràpá méjèèjì àsìkò fún yín lélẹ̀ láti fi ẹ̀rọ̀nú yín hàn torí pé kò sẹ́ni tó fẹ́ dúró fún yín nígbà tí ijú ń pọ́n igun yín bàbá yín bá ẹ rà ń bẹ̀ ẹ́ nígbà tí ojú ń pọ́n igun yín ó bá yín rà o ó bá yín rà o àbí kò bá yín rà mẹ́ nígbà tí ijú ń pọ́n igun yín ó fi ara rẹ̀ sí ilé ìtorí pé ó lọ sí ọ̀dọ̀ yín ó bá yín lé Sẹ́ríkí kúrò ni wọ́n fi lọ jóná sí ilé ẹ o wọ́n jó ilé àkọ́kọ́ ẹ mọ iye tó lè kọ́ ilé ńlá yẹn wọ́n jóná sí ìgbésẹ̀ wo lẹ gbé wọ́n wá ń tìtorí tiyín wọ́n wá ẹ̀mí ẹ̀ka wọ́n bẹ̀rẹ̀ sí ní plant àwọn alamí sínú ilé ẹ̀ tóun ò dẹ̀ mọ̀ àsọlá inú kan ó kó gbogbo èèyàn mọ́ra wọ́n ti wá ṣerú eléyìí fún gbogbo mọ́tò tó wà nílé àtẹ̀yí tó ń tà mọ́tò tó ń tà wà bẹ́ẹ̀ o àwọn eléyìí tó jẹ́ black tẹ́ ń wò yẹn tinted ni tó jẹ́ pé tuntun tí wọ́n ń tà ló wà nú ẹ̀ kì í ṣe àwọn mọ́tò tó ń tà wà bẹ́ẹ̀ àti tí wọ́n ń lò fúnra wọn wọ́n bà gbogbo everything jẹ́ ọmọ Yorùbá sì jáde ok ọmọ Yorùbá sì jáde kódà só yẹ kó rí bẹ́ẹ̀ só yẹ kó rí bẹ́ẹ̀ dá mi lóhùn ọmọ tó kú lénìí níbi rálì tí wọ́n ṣe yẹn lélẹ̀ ọmọ tó kú yẹn lélẹ̀ sẹ́tírì ọmọ 14 years tí wọ́n ló kú yẹn nìyẹn. I'm doing this broadcast in honor of Jumoke, 14-year-old killed. You have a governor, a useless governor, Governor Sanwo-Olu. Sanwo-Olu aka Sanwo-Olu. He does not say anything about the woman, about the young girl that's been killed. Sanwo-Olu, yes, his name is Sanwo-Olu. 24 hours after Jumoke has been killed by a so-called stray bullet. Where do you get a stray bullet in a community? Somebody needs to come and explain to us what they mean by stray bullet. What is stray bullet? What is a bullet doing in a community? Somebody needs to explain to us what they mean when they tell us that, oh, a stray bullet killed a 14-year-old. They need to explain that to us. Sanwo-Olu is talking nonsense. It's a disgrace. He is a disgrace. And in fact, the entire governance. The 14-year-old is the future. Is a Yoruba girl. The 14-year-old girl killed is a Yoruba girl. Why hasn't the governor come out? Why hasn't the governor come out? Why hasn't Sanwo-Olu come out? Why is Sanwo-Olu silent when a 14-year-old girl has been killed under his watch? Within 24 hours, he should have been out. Within 24 hours, they should have known the name, the number, the place, everything about that girl should have been out for the public to know. But they are quiet. They are silent. And they're telling you they're working for Lagos. She's a Lagosian and she's been killed. She's a Lagosian that has been killed. And you can see, as I speak to you now, Sanwo-Olu has not said anything about the young girl. Sanwo-Olu has not spoken about this 14-year-old girl. I want you to understand that Sanwo-Olu is a disaster that we should all hold to account. Why has he not said a single word in 24 hours about Jumoke? They should find out her name, her family, the school she goes to.
They should be holding a press conference right now. 24 hours. She is the future. Jumoke is the future of that place called Eko. She's the future that they've snatched away. They've snatched away the future of Yoruba nation. They've snatched away the future of a Yoruba girl in Yoruba land. And the governor has nothing to say about that. That's the reason. The fact that a 14-year-old girl was killed by a police bullet. Forget, it's not a stray bullet. That's nonsense. This is not a stray. She was shot in the heart. This was aim, point and kill. It's not a stray bullet. She was shot where she was carrying a grenade. She was shot. She was targeted. It was to send a message. To send a message that we are watching you. In the neighborhood that you are, if you do not tell us, if you do not comply with us, we will target those people. It is a message. This is a message it's calculated to scare us from going for Yoruba nation, for peacefully, for going to the peaceful rally to demand, to work for and call out for Yoruba nation. That is what it is. So when they talk about it, is not stray. Let's get this. It is nothing about it is stray. It is deliberate. It is deliberate. And we need to hold these people to account. When the time comes, we must hold every single one of them account. Go and look at the video. Go and look at the video. Go and look at the pictures. It was straight to the heart. It was straight in the middle right here. The bullet went in there and it's blood. And she died on the spot. And somebody will come and tell you, oh, it's a stray bullet. What stray? And that commissioner, police commissioner, Elano Modua, they even went on the day with him. They went and presented the letter. They wrote the letter to them. They presented them a letter that you are supposed to protect the people. The police failed to protect. They deliberately did not protect the people. We have had during a live broadcast, some of the police officers who are Yorubas were telling the people to please go away because some Fulanis were in the back with guns who are aiming to kill. And you tell me to believe in one Nigeria. So a Fulani man in Lagos killing Yorubas, but yet they are still being protected. This same Sonwoku was holding a picture, a booklet, celebrating the coronation of a Fulani man. What business is it of his to celebrate a Fulani man? What business of his is it? What business is it? He should be taking care of Yoruba people. In Lagosian Eko, in Eko, this is his job. But he's busy holding I took a picture. That's why I said caption this. And I stand by it. He put the picture up by accident. And I saw it and I took a screenshot of it and I posted it. And I'm not going to hide it. I'm not going to hide it. He was celebrating as they were killing a 14-year-old girl. This so-called governor was busy celebrating the coronation of a Fulani man. Now, what business does a Fulani man have to do in Lagos? And what business is it? His job as a governor is to protect the Lagosians. And he failed to do that job. So I'm holding him to account. I am holding him to account. And you should. Ask him the question. 24 hours after Jumoke has been killed, where is Sonwoku? Why has he not come? Why has he not come and made a statement to the people and condole with the family? They should already know her name, where she comes from, her school. They should have already prepared. They must pay compensation to the family. They have to pay. This is not something they should brush under the carpet. They should have an independent review of what happened. But it will never happen under Sonwoku. I'm telling you, it will never happen under Sonwoku. It will never happen under Sonwoku. And this is why we're saying this. Look, ladies and gentlemen, the governance displayed by the likes of Babajide Sanwo-Olu, aka Sonwoku, is why we are going for Yoruba nation. The failure of governance, the lack of accountability for the life of a 14-year-old in your own governorship during your term in office, and you have nothing to say to the family or to display to that. This is what we will do. If anything happens to any child
we will display a responsibility that we are caring for every single child in Lagos State. Oh, no, 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 no. That's too much. That is not within his remit. It's not within his remit. He doesn't think that's his remit to talk about that. But he will come and tell you, I'm opening this. I'm opening a bus terminal. What bus terminal are you opening when there's no 24/7 electricity? There's no 24/7 electricity. Okay, even if you put petrol in the terminal, how the people will get from the terminal into their home? Have you thought about that? Have you provided electricity for them to know that they can have light? They will have electricity, light, overhead street lights at night in their community to get them from the bus stop to their home safely? Have you done that? Oh, no, I've opened a bus terminal. Oh, no. Where are the hospitals? Where are the hospitals? These are the questions we need to be asking. Again, I'm asking that question again, and I'm saying it. 24 hours after they killed, and I make no mistake, and I'm saying those words, the police aimed, point and kill. They aimed at her heart and shot her to death. Don't tell anybody, it's not stray. Anytime a bullet goes off in a community, it is not stray. That is recklessness by the government. In the UK here, if a bullet goes off anywhere, they cordon off the whole place. It's all cordoned off. They secure the area. They make sure that all the evidence is provided. Where's the evidence? The police, instead of doing that, instead of making themselves accountable to the people, they carted off the body. The family are distraught. Where are the psychological experts to help the family through this massive trauma? Where's the help for them? Where is the help for them to deal with this on a daily basis? What is the government doing? Where? This is why we're going for Yoruba Nation. Those of you with me, I hope you're sharing. This is why. And this is why we're saying that Sanwo-Olu is a disaster. Sanwo-Oku. 24 hours. Come on. 24 hours. Have you not got a child? What would you do if that was a child, Sanwo-Oku?